bínníbínní ni wọ́n jó mọ́ lédè bínníbínníbínní ni wọ́n jó lóde Bìnì. Ègùn bàbá gbára mi ìdí ó sì ń jẹ́ agbadagbúdú lójú omi. Ìbà pẹ́tẹ́ ọwọ́ lónìí, ìbà pẹ̀lẹ́mbọ ẹsẹ̀, ìbà tẹ́lẹsẹ̀ tí òòrùn ti dé pọ̀ lọ́tàn. Ìbà Elédùmarè ọba àtayé rọ̀ bí agogo. Elédùmarè o, ìwọ ni lánàá, ìwọ ni lónìí, ìwọ náà ni lọ́la. Aláṣẹ tó ju gbogbo àwọn aláṣẹ lọ. Ìbà rẹ̀ ń rọ̀lẹ́ yìí torí mo ti dé lónìí, mo sì ti kó gbogbo ẹ̀, mo ti kó lé ọ lọ. Ojúmọ́ jẹ́rìí ara rẹ̀ Ọlọ́run mi. Mo ṣe wà lójoojúmọ́. Igun wọlé ọba kò pa lórí kó tó wọlé ọba. Igun délé ọba ó yájú sọ́ba kó tó jáde orí igun pa. Irun igun ọba. Lóko lóòtú ètò yìí Ọláìdé Abíóyè mo fi ń kí n pé ẹ kú ìrọ̀lẹ́. Ètò tòní ò lágbára púpọ̀ jù. Iṣẹ́ ìwádìí tá a ṣe yóò sì lè gbà kan, kódà yóò ju ọ̀rin lọ. Èmi ò ní bá wọn hype prógráàmù láíláí. N tí mo gbé dé ló tó kẹtẹpẹ bẹ́ẹ̀. Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ tí mò ń jẹ́. Tọ́pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Ọmọ agbára múlẹ̀ ṣe kíjọ ọmọ ọ̀dẹ̀dẹ̀ múlẹ̀ ṣe kìrìbìtì ṣùpá lé a ní ògùn àgbolo ajẹlẹ́ni ọwọ́ rẹ bá tú ẹjọ́ tún ṣe. Sọ́yọ́mọdé bàbá aṣọ pàpín mọdé bálẹ̀ gbogbo fìlà ìlàsàrò kò mí wọ̀lúdé tí borí gbogbo ọbẹ̀ náà àwòtán gẹ̀rẹ̀. Mọdé bí mo ṣe dé o, mo wọ̀lú bí mo ṣe wọ̀lú, mo fẹ́ gìjà sórí àlééfà ètò. Mo gbé ìmọ́lẹ̀ dé lónìí ní ẹjọ́ kòkun ó paradà. Mo wá já wọn sí tí ọba wọlé òkùnkùn á paradà. Ilẹ̀ kọjá báwa ti lérò kó jẹ́. Ilẹ̀ kọjá ìntàwá lérò pé ó jẹ́ àbí ń ta ti gbọ́. Bá a bá ń sọ̀rọ̀ ilẹ̀ yàtọ̀ sí yẹ̀pẹ̀. Yẹ̀pẹ̀ kàn jẹ́ ọ̀kan lára àsopọ̀ ilẹ̀ ni. Bí ìgbà tí èèyàn bá ní nǹkan jẹ́ component. Ilẹ̀ gangan yìí ṣe yanrìn. Tá a bá gbé lọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, àwọn kan nínú wọn gbàgbọ́ wípé omi ló kúnlé ayé. Àwọn ibi tí ò ti sómi ilẹ̀ ẹni ó bo gbogbo yòókù. Ìbá jẹ́ wípé koríko lẹ bá ń bẹ̀, kò bá jẹ́ yẹ̀pẹ̀ lásán, kò bá jẹ́ dọ̀tí, kò bá jẹ́ nǹkan míì, wọ́n ní ilẹ̀ ní gbogbo yòókù. Bá a bá wá bu yẹ̀pẹ̀, ta ni pé yẹ̀pẹ̀ yìí ṣe àkan lára ilẹ̀ ní ohun gangan kọ́ nílẹ̀. Bá a bá mú òkúta rọ̀gbọ̀dì, ta pé ara ilẹ̀ ní o ṣùgbọ́n ohun gangan kọ́ nílẹ̀. Èwo gan ni wá ń jẹ́ ilẹ̀. Èyí ò ní béèrè, tẹ́lòmíì ó béèrè pé bó ló ṣe á jẹ́ ilẹ̀. Àwọn àgbà ilẹ̀ Yorùbá ló tóbi ju bá a ti ń wò lọ. Láti jẹ́ tò yìí lápẹẹrẹ púpọ̀ jù máa wò lórí Facebook wa, máa share rẹ̀, fi ẹ̀kọ́ ìkọ́ ẹlòmíì, jẹ́lòmíì náà kẹ́kọ̀ọ́ tó nítumọ̀ láti bẹ̀. Akínyẹlé Blessing, àràwọ̀ yín Wàsíù Kọ́ládé, Ọláoyè Ìyábọ̀dé, Adédọlápọ̀ Ọlábísí, èyí bí òwú Faith lórí Facebook, ẹ má bínú, Tèmítọ́pẹ́ Felix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọ́ bàbá ń sọ̀rọ̀ lẹ̀ wọ́n ló lágbára ju bí àwa ṣe kà kún lọ. Ọ̀dà tó bá sì wá rí bẹ́ẹ̀, ẹ̀yin àgbààgbà náà láàbì pé bó lọ̀rọ̀ lẹ̀ ṣe jẹ́. Èmi gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn, mo wá kó papọ̀. Iná ni ó wá fa bẹ́mi ó ṣe tẹ́ pẹpẹ ètò tìrọ̀lẹ́ yìí. Èmi gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń ti ọ̀rọ̀ Yorùbá. Òun ni ó wá fa bẹ́mi ó ṣe àkójọpọ̀ ohun tí èmi mú wá lónìí. Torí náà theory tèmi bá mú wá fún yín, ojú tẹ́ bá fi wò, tẹ́ bá wò pó rí bẹ́ẹ̀, bí ò bá sì rí bẹ́ẹ̀, ẹ jájọ tẹ̀ sí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ná. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ná kó tó di wípé a máa wọnú ẹ̀ lọ. Inú rẹ̀, inú ìgbàgbọ́ gbogbo ọmọ Ádámù pátápátá ilẹ̀ yìí ni wọ́n ti mọ wọ́n. Ilẹ̀ ni wọ́n fi ṣẹ̀dá ènìyàn. Gbogbo ẹ̀ka kí nǹkan tá à ń ṣe lórí ilẹ̀ yìí ó pọ̀. Tá a bá ń ṣe gbogbo àtúntò sínú èdè, àbùkẹ́kẹ́ láti sínú èdè, òdìdí náà láti gbé. Onírúurú ẹ̀sìn kọ̀ọ̀kan náà ni ó sọ̀rọ̀ nípa ilẹ̀.
ṣùgbọ́n a bá tẹ̀sán wá lónìí. Tílẹ̀ Yorùbá yìí la fẹ́ mú díẹ̀ lára ẹ̀. Bá a bá lè parí ẹ̀, bá a bá wá lè parí ẹ̀, a jẹ́ wípé tọ̀ á tẹ̀wájú lọ́jọ́ mẹ́jọ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tí wọ́n ń pè lálápòòkà. Òlóló olóhùn gbẹ̀du dàṣẹ́ dèpẹ̀nù tí gbéni mì ń kàlùkàlù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ilẹ̀ ju ìntàwà lérò kó jẹ́ ń lọ. Ilẹ̀ jù ú lọ. Lára tá a bá pè ní component, tá a bá pè ní ẹ̀yà ara ilẹ̀ náà láti rí yẹ̀pẹ̀, táwọn míì á tún pè lérùpẹ̀, táwọn míì tún lè pè ní yanrìn. Lára ẹ̀ náà láti rí òkúta, kò bá jẹ́ wọ́bọ́wọ́bọ́, kò bá jẹ́ eléyìí tó tóbi. Lórí ilẹ̀ náà ni gbogbo ẹ̀ wà. Bẹ́ẹ̀ bá wo àpáta gan, orí ilẹ̀ náà ni. Kódà nù ilẹ̀ ẹ rí omi ń bẹ. Ọlọ́run ló mọ bó ti ṣẹ̀dá ohun gbogbo, ṣùgbọ́n ẹ já wo ìgbàgbọ́ Yorùbá nípa rẹ̀. Ẹgbà tí mo béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ní, ọ̀rọ̀ lẹ̀ ó tóbi ju bẹ́ẹ̀ dá ṣe ń wòye ẹ lọ. Ọ̀rọ̀ lẹ̀ wípé àbá ní ilẹ̀ gan ní ẹ̀mí tiẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá ṣe gbàgbọ́. Torí pé bẹ́ẹ̀ bá gbàgbọ́ wípé èèyàn ní ẹ̀mí tiẹ̀, ó sì wà ní ẹni mọ́ bálẹ̀ sọ̀rọ̀. Ibi tí mo ti fẹ́ mú. Èmi wá pé àkòrí ètò tòní àbí iṣẹ́ ìwádìí tèmi wá padà kó papọ̀. Èmi wá pè yún ní ilẹ̀ ẹni, àbí kí ni ẹni ilẹ̀. Tá a bá pè ní the being of land, being. Mi sọ pé èèyàn mú ní ẹni, máa underline ọ̀rọ̀ mi. Bá a bá sì pè èèyàn, bá a bá ní ẹni, ẹni gbọ́dọ̀ ní àwọn àmúyẹ kọ̀ọ̀kan. Ẹ wá já wò ó, ká tiẹ̀ pé wọ́n ní ilẹ̀ orí bákan. Ẹ já tiẹ̀ wá wò gan. Ṣó láwọn àmúyẹ tá a bá fi pè ní ẹni gẹ́gẹ́ bí wọ́n ṣe ní Yorùbá gbàgbọ́, ṣó láwọn àmúyẹ bẹ́ẹ̀? Ẹ já bẹ̀rẹ̀ lára ẹ̀yà ara èèyàn. Èèyàn ò ní orí. Ṣé ilẹ̀ ní orí ni tẹ́ fi ní ẹni ni? Ṣé ilẹ̀ àní ṣó ní orí ni tí ẹ fi ń pè ní ẹni? Yorùbá gbàgbọ́ pé ó ní orí. Torí pé wọ́n á pé kódà dìsín gan wọ́n ní orí ilẹ̀ ni mo wà yìí. Èmi wá yọ àárín pé ilẹ̀ a jẹ́ wípé tó bá jẹ́ pé òótọ́ ni tí a gbọ́ ó ní orí. Nẹ́ẹ̀fì pé orí ilẹ̀, mo wà lórí ilẹ̀ mi, lórí ilẹ̀ bàbá mi, orí ẹ ṣe ń lo orí tí ẹ bá jẹ́ wípé ẹ gbàgbọ́ pé ó jẹ́ ẹni. Torí èdè kọ̀ọ̀kan tó o bá ń lò, bó o bá lo àwọn èdè kan, ó túmọ̀ sí wípé o gbàgbọ́ nínú àwọn ìpín tó bí, àbí kí n pé ìpìlẹ̀ ọ̀rọ̀. Bí n bá pé mò ń jẹ́ Olúwa tóbi ní ìsìn, ó túmọ̀ sí wípé mo gbàgbọ́ nínú wípé Olúwa tóbi lóòótọ́. Bí mo ṣe ń jẹ́ Ọládipúpọ̀ yìí, ìyẹn ni pé mo nígbàgbọ́ gangan wípé ọlá a máa di púpọ̀, ọlá tèmi sì di púpọ̀. Èdè nù tẹ́ fi rẹ́ lòmíì tí ó lọ pààrọ̀ kọ, torí èdè tó bá ń sọ jáde lẹ́nu ó túmọ̀ sí pé ó gbàgbọ́ ni. Torí náà bẹ́ẹ̀ èèyàn bá ń pé orí ilẹ̀ ni mo wà yìí, ìwọ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ó ń túmọ̀ sí wípé ẹni ní ilẹ̀, being of the land. Kí ni nǹkan míì téèyàn tún máa ní lára orí yìí? Wọ́n á pé èèyàn ní ojú. Tí ìbá ṣe wípé ẹ gbàgbọ́ wípé ilẹ̀ ní ojú, kí ló dé tí wọ́n fi ní àní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀? Ṣó o ti ń rí tẹ̀mí kó papọ̀ báyìí? Àwọn ọ̀rọ̀ Yorùbá kọ̀ọ̀kan nípa rẹ̀ ni mo mú papọ̀. Èmi wá ń wò wípé ó ti fẹ́ẹ̀ di ẹni gan tán.
ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ǹjọ́ ń yé yín bí? Torí ńgbà tẹ́ ẹ̀ bá pé kéèyàn má tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀, ìyẹn ni wípé ẹ gbàgbọ́ wípé ilẹ̀ lójú lóòótọ́, tẹ́ ẹ sì ní ẹ wà ní orí ilẹ̀, ẹ pé ẹ gbàgbọ́ wípé ilẹ̀ ní orí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan tún gbàgbọ́ pé ilẹ̀ ní etí? Lọ́nà wo? Ẹni ìsáàwó ni wípé wọ́n á sọ wípé èèyàn bálẹ̀ sọ̀rọ̀ ni. Ǹjẹ́ ẹ ti rí àwọn èèyàn kan rí, mi ò fẹ́ dárúkọ báyìí, ǹjẹ́ ẹ ti rí àwọn èèyàn kan rí tí wọ́n bọ́ bàtà mú ní ẹsẹ̀ ni mo fi ń tẹ ilẹ̀. Ilẹ̀ máa gbọ́ mi o. Ilẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ṣe tí ilẹ̀ ò bá létí ẹ lè máa bá sọ̀rọ̀ ẹni. Ṣé ọ̀rọ̀ mi yìí yé yín? Olórin ẹ̀mí ńlẹ̀ yìí ní àlejò wa. Àwọn tún jẹ́ ẹni tọ́lọ́run ti lò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó sì jẹ́ wípé orin wọn káàkiri àgbáyé ni tí Ọlọ́run Olódùmarè ṣe. Àwọn ní àlejò wa lórí ètò Ẹ̀rí Kàn Mí ní alẹ́ òní. Dr. Ṣèyí Ajógbajésù. Àwọn kan mọ̀ pé wọ́n ní Ṣèyí Ajó, ìdí abájọ tó fi jẹ́ Ṣèyí Ajó. Ṣùgbọ́n àpèjẹ gbogbo ẹ̀ náà ní Ṣèyí Ajógbajésù. Wọ́n ṣe àlàyé rẹ̀ fún wa ní alẹ́ òní. Ẹ káàbọ̀ sórí ètò Ẹ̀rí Kàn Mí. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Inú wa dùn láti gbà yín lálejò. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Orúkọ Ajógbajésù tí à ń gbọ́ káàkiri àgbáyé yìí, báwo ló ṣe bẹ̀rẹ̀? Orúkọ Ajógbajésù, ìyá tó bí wa ló ń jẹ́ orúkọ yẹn because ijó làwọn máa ń jó. So tán bá dẹ̀ ti ń jójó yẹn, wọ́n ń jó fún tara tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó tákòókò kan, wọ́n lọ sí church, agbára ẹ̀mí Ọlọ́run gbé wọn. Ijó yẹn náà ni wọ́n á ń jó nínú ẹ̀mí, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi èdè. So ìgbà yẹn ni wọ́n sọ wọ́n ní Ajógbajésù. So orúkọ yẹn làwa ń jẹ́. Mo gbọ́ nínú ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ lẹ́nu lọ́lọ́ yìí wípé kì í ṣe wípé ìbejì ni yín o. Báwo ni àárín yẹn ṣe jẹ́ fún àwọn èèyàn tó ń gbọ́ wa? Ohun tó ṣẹlẹ̀ ni pé bí gbogbo wa ṣe jọ bẹ̀rẹ̀, látòrí àwa márùn-ún ṣe ń get, but ìgbà tá a dọ́dọ̀ promoter, ni promoter ní ó jẹ́ kí lágbájá sí lágbájá, wọ́n ṣe báyìí báyìí. So promoter ló mú idea yẹn wá, and àwọn náà ò sọ pé bóyá wọ́n pera wọn ní Táíwò and Kẹ́hìndé. Ṣùgbọ́n ṣe mọ̀ nígbà téèyàn bá ṣe creativity kan gbà míì tọ́lọ́run bá dẹ̀ ṣe àmì sí lẹ́yìn kéèyàn máa maintain ẹ̀. So promoter ló pè wọ́n ní Ajógbajésù twins. Ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí mi. Ipa wo lẹ̀yin ń kó nínú báǹdì yẹn gan? Torí mo gbọ́ tẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kan, mo fẹ́ kó jáde láti ọ̀dọ̀ yín. Ipa wo lẹ̀yin ń kó nínú báǹdì yẹn? Ṣé lóòótọ́ ni pé ẹ̀yin gan lẹ máa ń kọ́kọ́ ń kọrin nígbà kan? Láàrin gbogbo wọn èmi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pé èèyàn mú microphone torí mo kéré gan. So wọ́n máa ń fi mí ṣe bíi jókà ní ìgbà yẹn tá fi máa ń kó kwaya káàkiri, tá fi máa ń kó ẹgbẹ́ akọrin kiri. So wọ́n máa ń ṣe mọ̀, màá jáde síta, mo kéré gan gbà yẹn, ohùn mi dẹ̀ tínrín, so màá kàn sáré kọrin. So àwọn kìíní yẹn máa ń jẹ́ ká gbé igbá orókè nígbà yẹn. So ìdí nìyẹn tí mo fi lè sọ pé èmi ni mo kọ́ pé àkọ́kọ́ mú microphone kọrin ní o, ṣe ń get nsìn. So iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ní pàtó nínú báǹdì yẹn náà ni pé mo máa ń compose orin. So èmi náà máa ń ṣe gbogbo àwọn composition yẹn. So iṣẹ́ tí mo ń ṣe tó ṣe pàtàkì. Ọ̀dà, ẹ wá jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí. A ṣe padà síbi ọ̀rọ̀ orin. Ẹ wá bá mi gbé e torí lórí ètò Ẹ̀rí Kàn Mí, ìrírí àti ìlàkọjá àwọn ènìyàn a máa ń mú wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn míì. Tá bá ká wo ìrírí yín lọ́tùn lósì lọ́lọ́kan òjọ̀kan, àwọn ìrìn àjò lẹ́tí rìn, àwọn bó ló ti dàbí wípé ó kù díẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run yọ yín láti ìbẹ̀rẹ̀ ayé yín títí dàkókò yìí. Irú eléyìí tá à ń sọ yìí náà, ìrírí tó lágbára ni. Olórin kan tí mo ṣe jáde tí mo pè ní Ìrírí Mi, ó wà ní YouTube. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, bí oṣù kan sẹ́yìn lẹ ṣe. Bẹ́ẹ̀ni. Mo fi sọ ohun tójú mi ti rí sẹ́yìn ni. Then olórin kan náà tí mo pè ní Kọ̀ǹda nínú àwọn tracks mi, ìyẹn náà mo fi sọ̀tàn ìlàkọjá mi, ohun tójú mi ti rí sẹ́yìn. Because nígbà míì èèyàn kì í plan
pé báyìí lọ́jọ́ ọ̀la máa rí ṣùgbọ́n ilé ayé náà ló máa ń kọ́yàn bí ọjọ́ ọ̀la ṣe máa rí téèyàn fi máa róye pé bí kinní ṣe ń lọ yìí bó ṣe máa padà rí leléyìí o nǹkan tójú mi rí òun ṣe kéré mi rárá nǹkan tójú mi rí pọ̀ díẹ̀. ẹ wá já mú lọ́kọ̀ kejì sí bí àwọn nǹkan wo gan lójú yẹn rí. ẹ mọ̀ wípé nígbà mìíràn máa ń wà tó jẹ́ pé especially tá a bá ṣe kóra wa jọ nígbà yẹn nínú ìfẹ́ kan la fi kóra wa jọ so a mọ̀ wípé nígbà tó bá dé pé eré tá à ń sá yẹn tí ògo yẹn wá dé. tó ráyè mi ò dọ́wọ́ rẹ̀ òtítọ́ ni Jésù Kristi ṣàánú mi kémi má pòfo aráyé ń wò mí bí ẹni tí ó lè là kí ló dé ojoojúmọ́ ṣá ni mò ń gbààwẹ̀ ojú mi ṣáájú ìṣọ́ru àìsàn dé nítorí ìsọjí ẹbí làwọn ò fiṣẹ́ rán mi ó wá kù bí tá ò gbé gbà káráyé má gàn mí ó Jésù jàre wá gbé mi ga kí n lè ṣeré kí n lè kọrin ayọ̀ sórúkọ rẹ ta ló lè gbà mí bí kò ṣe ìwọ ta ló lè ràn mí lọ́wọ́ bí kò ṣe ìwọ mo ti jìyà mo ti ṣaláàrù nílé ayé omi ẹkún mi ní òwúrọ̀ lọ́sàn-án àtàlẹ́ ń papọ̀ mọ́ra wọn ǹjọ́ dákẹ́ mi ò jìyà kí n tó ṣe báyẹn gbọ́rún lọ kì í ṣòro wá pa mí sí ẹ lọ́rùn ṣódẹ̀ dá dákun má fàyè mi sílẹ̀ kémi má ṣe kúkú tí ò láyé ó pọ̀. àwọn orin yẹn ṣé ìrírí ni ó mú wá ní àbí báwo. nígbà yẹn nǹkan tèmi mọ̀ ọ́n ṣe jù gbà yẹn nìyẹn máa ń ráìtì orin yẹn ó ti wá mọ́ mi lára gan to the extent kó ń ṣàwọn nìkan ni mo ṣorin fún yàtọ̀ sí pé ńgbà tó di pé wàhálà dé tó di pé mi náà dá wà tó di pé àwọn èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wa ó láwọn èèyàn àwọn olókìkí lóríṣiríṣi tí mo ti ṣorin fún ṣé ń gẹ́tì ẹ̀sìn so ẹ̀bùn tèmi ní ẹ̀bùn tọ́lọ́run fẹ́yìn kò fẹ́ mi ẹ̀bùn tó fún mi kò fẹ́yìn àwọn aspect kan wà tẹ́yìn dá sí tẹ́mi ò dá sí àwọn aspect kan wà tẹ́mi dá sí tẹ́yìn náà ò dá sí ọlọ́run ló mọ bó ṣe ń pín fóníkálukú so aspect tèmi tí mo really good sí nìyẹn. ṣé lóòótọ́ ni pé lọ́jọ́ kan tí ẹ wà ní school ebi pa yín fún bí ọ̀sẹ̀ mélòó kan. pẹ̀lú ògo ọlọ́run ìgbà yẹn ni bàbá jàre gbóhùn mi tó rẹ́yìn mi ò tó rẹ̀ because ìgbà yẹn mo wà ní Èrúwà polytechnic nígbà yẹn so and ibi tí mò ń gbé èmi mò ń scott ni so mo wá padà get ibì kan pọ̀ ibi tí mò ń gbé yẹn kò èèyàn méjì ò lè sùn papọ̀ ńbẹ̀ fẹ́ dàbí corridor ni so mo dẹ̀ wá ńbẹ̀ so like bóyá bí 4 days ni mo fi ń mu gàrí tí mi ò rí nǹkan mi so táìmù yẹn lórí yẹn jáde màmá jàre gbọ́hùn mi tó ráyè mi ò dọ́wọ́ rẹ̀ ǹdẹ̀ débàdàn ẹ̀gbọ́n mi tó kú yẹn tó jẹ́ náà ni mo lọ kọrin yẹn fún pé orin báyìí mo kọ́ sórí beat gan ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbọ̀ngbà tá dọ́dọ̀ pọ̀ nípa ni wọ́n ní pé orin yìí máa dá fún kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ so ó jẹ́ mi. ẹ wá já mú lọ́kàn kejì àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ débi wípé èyí náà wà wò gbọ́dọ̀ jẹ́ kí n lọ dá dúró kí n máa kọ orin tó láwọn èèyàn mọ̀ yín papọ̀ tẹ́lẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ wo ló fà á. ìṣẹ̀lẹ̀ yẹn ó pọ̀ lóríṣiríṣi ṣe rí àwọn kọ́ ni àkọ́kọ́ àwọn kọ́ lè kejì àwọn dẹ̀kọ́ ló máa jẹ́ last tí irú ẹ̀ máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sáwọn aṣíwájú náà ṣe ń gẹ́tì nsìn and ìdí tí ò lè jẹ́ kí n tún blame wọn ni pé nígbà tó di pé mi náà dá ní báǹdì mi mo ráwọn nǹkan kan tí mo rí pé sóhun nǹkan tó affect àwọn ẹ̀gbọ́n nì ṣe ń gẹ́tì nsìn because nǹkan téèyàn bá expect kó máa dé tó dé lójijì ṣe ń gẹ́tì nsìn bí ọ̀rọ̀ kan tí mo sọ fún èèyàn kan lórí program náà ni mo ní okay fine mo ní kéèyàn jọmọ 19 years kó kàn dédé wá jáàmù bóyá bíi 20 billion ó máa ṣìwà o because ògbó yẹn pọ̀ gan. ṣé n tó fà á nígbà yẹn ó pọ̀ lóríṣiríṣi mi lè máa kà á ní ẹni ní ìjèjì ṣe ń gẹ́tì nsìn lóríṣiríṣi because ṣe mọ̀ wọ́n ti arrive so Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé tí ò bá tí ì sówó lọ́wọ́ èèyàn ìwà níwà lèèyàn máa ń wù tó bá dé tán á hùwà tiẹ̀ bọ̀ ìgbà yẹn náà mo kà kún pé àwọn mistakes tí wọ́n náà ń gbà yẹn ní ìbáyẹn sí àwọn náà ti máa
wọ́n á ti notice pé ibi tá ti ṣubú nì, ibi tá ti kó kù ní. Ṣé ń get nsìn? Téèyàn bá jẹ́ bóyá bí even though kó jẹ́ èèyàn méjì ṣé péré. lóòótọ́ ni pé wọ́n tọ́jú yín dáadáa ń gbà yẹn? Ẹ ṣé rí nígbà yẹn kò sí ìtọ́jú kankan. Táyé sì ti mọ̀ yín. Kò sí ìtọ́jú kankan. Ó dàbí ìgbà téèyàn ń ṣiṣẹ́, téèyàn ń jẹ̀jẹ̀ lérí. Ṣùgbọ́n mi fẹ́ lọ ń pa bẹ̀ kó má dàbí ẹni pé bóyá mo tún ń sọ àwọn nǹkan tí ò yẹ kí n sọ lórí ètò, ẹ ti get nsìn. So àti mi ì fẹ́ any criticize kankan mọ́. Ẹ ti understand nsìn. So ìgbà yẹn bọ́lọ́run ṣe sọ wípé àwọn ṣe máa bóyá máa rí nígbà yẹn ló ti rí. At least everybody ti wà láyé ara ẹ̀ nsìn. So oníkálukú dẹ̀ ti ń ṣe dáadáa láyé ara ẹ̀. Ṣùgbọ́n ṣé mọ̀ kò possible irú àwa yìí náà kò sẹ́ni tó dáa tán, a kì í ṣe áńgẹ́lì. So áńgẹ́lì, àwọn áńgẹ́lì gan-an lọ́run gan-an wọ́n ń fuck up. Ẹ ti get nsìn. Ká ṣẹ̀ tó wá sọ pé àwa èèyàn ẹlẹ́ran ara. So kò sẹ́ni tẹ́ran ara ò lè lò. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kí brọ́dà mi tó kú, a ní àwọn 1 or 2 tá jọ sọ tó dẹ̀ jẹ́ pé a gbàgbé ẹ̀ tó dẹ̀ tán pátápátá. Bùrọ̀dá yín Tọ́pẹ́ Àjùbàjésù, ìgbà wo ni wọ́n gbẹ̀mí mì? Kí ló ṣokùnfà bó ṣe wọ́n? 2021 July 30th. Kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Ọlọ́run má jẹ́ ká rí, Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá a ṣọ́. Àmín. 3 years before he died ni wọ́n ti ní attack. Tá dẹ̀ ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan tá Tó sọ jẹ́ pé báyìí bọ́. spiritual. The only thing tèmi mọ̀ tó wà hereditary nínú family wa èmi náà ni ulcer. So mọ́mù wa ni, even though my own firstborn òun náà ní same thing gẹ́gẹ́. It's getting sense. So wọ́n gbà tá the hospital wọ́n ní ulcer yẹn ti chronic gan. Pé ó ti dá nǹkan mílẹ̀ sára. So bóyá jẹ́ ní àpàtọ́dọ̀. Pẹ̀lẹ́, mo mọ̀ pé nínú àwọn orin yín, bàbá tí ń kọrin sì máa rántí bá ẹ̀gbọ́n yín, ẹ̀gbọ́n yín, Kò ẹ̀gbọ́n yín possible kí n má rántí. tó lágbára. Ó túmọ̀ sí pé ẹ súnmọ́ra gan gbogbo ìgbà. A súnmọ́ra díẹ̀. Tẹ bá dẹ̀ wò, èmi àti ẹ̀ náà la jọra jù. So Ẹ má bínú ibi tí mo fẹ́ béèrè ìbéèrè dé yìí. Ìbáṣepọ̀ kí ló wà láàárín ẹ̀yin àti ẹni tó ń jẹ́ Jídé Àjùbàjésù? Sọ́mọ ìyá yín ni àwọn náà ni àbá tó ráwọn èèyàn pé ọmọ ìyá kan náà gbogbo yín. ṣe rí nígbà tí àwọn nǹkan kan wà nígbà mi tó yẹ pé tí nǹkan ò bá dàrú nígbà mi kò ní tó. Tí ò bá dàrú Mi ì fẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn jù. Bọ̀ èmi àti wọ́n ti wà ní good terms báyìí. Torí tẹ́lẹ̀ ó láwọn nǹkan kan tó ṣẹlẹ̀. Òun náà ló ṣokùnfà yánpọnyánrin tó kọjá lọ. Ṣé ń get nsìn? Ṣùgbọ́n Ọlọ́run ti bá ọ̀rọ̀ family. àwọn náà reach out sí ní àbẹ́yìn ni ẹ ò pé ẹja Àwọn parí tó tí- jẹ́ àgbààgbà wòlíì ni wọ́n dá sí. He's also my brother. But mọ́mì tí wọ́n ẹ̀gbọ́n náà jẹ́ sí mọ́mì tiwa. Ó ti rí pé cousin mi wà. So mi ì lè sọ pé wọ́n ń ṣẹ̀gbọ́n mi. So Mo fẹ́ kẹ́ ẹ sọ nípa ìrìnàjò yín, nípa ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ nínú orin yín tí ẹ pè ní ìrírí mi. Ó ní í ṣe pẹ̀lú bóyá ẹ pé àwọn kan fẹ́ dọwọ́ bògo, àwọn kan fẹ́ gbìyànjú àti tọwọ́ bọ̀yàn lọ́pọlọ ṣe kíní kan. ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan mo ní ìgbà tí inú bá ń bíyàn lọ́wọ́ Yorùbá ní inú bíbí ò kọ tàìmọ̀ wá wà bá nígbà tó èèyàn á bínú kọjá àlà owó ìgbà yẹn kìíní yẹn sì ń gbóná nígbà yẹn ṣẹ́ńgẹ́tì òun ló ṣokùnfà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jáde nínú ìrírí mi ẹ̀tìgẹ́tì so nǹkan tó ṣokùnfà ẹ̀ nìyẹn bò Ọlọ́run ṣáà ti gba gbogbo ṣá because irú àwọn bàbá yẹn hàn lè pẹ̀lú èèyàn fihàn pé lágbájá ó ti tó ẹ bẹ́yẹn. Ọ̀rọ̀ tí wàá yanjú náà. Ṣé ká máa retí pé ẹ̀yin méjèèjì ó jọ ṣe orin papọ̀ àdúgbò? ṣe rí lórí ìyẹn ojú ọ̀run kò tẹ̀yẹ fò láì fara kanra ẹ̀tìgẹ́tì ojú ọ̀run tẹ̀yẹ fò láì fara kanra tó lọ́n bá ní wọ́n lẹ́bùn tí wọ́n mú ní tèmi ṣé ti yé so and this thing is like kò ń ṣe pé bóyá pé kò sẹ́ni tí ò lè dá dúró nígbà yẹn náà bọ̀ ó dàbí olórí kẹwàjọ forí kò sọ́nà kan even though Bùrọ̀dá Ṣẹ́gun Wonderful gan olórin ni ó ń kọrin Ó wà láàrin yín náà. yes tó ń ṣàjàsà tẹ bá gbé microphone fún
olórin ni wọ́n ṣe ń get it so but gbogbo àkànjọ close together so ojú ọ̀run yẹn tàbí ọ̀rọ̀ kan tí mo sọ fún pìrìsẹ́ńtà kan náà mo ní ọlá best bóyé best ló jọ parí orúkọ wọn wọ́n dẹ̀ ń ṣe dáadáa nínú ayé bàbá wa Dárí Melody bàbá wa Láyọ̀ Melody singer Melody ló jẹ́ wọn àìmọye Melody wọ́n dẹ̀ ń ṣe dáadáa nínú ayé so many things like that so tọ́nà bá nìyẹn wọ́n máa pa wá pọ̀. Àwọn ìrírí wo ni ẹ ti rí tó dàbí wípé bí ìbá ṣe Ọlọ́run tó fà yín yọ ní irú nǹkan bẹ́ẹ̀ bóyá nǹkan tẹ̀ ti rò láwọn àsìkò yẹn bá bóyá kíní yìí gan-an ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run ló jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀. ọdún méjì ni mo fi wà depressed Ọlọ́run ni ò pa mí good 2 years ni mo fi wà depressed because ṣe mọ̀ tẹ bá jókòó tẹ bá wo àwọn iṣẹ́ tẹ ti ṣe sẹ́yìn tẹ wò pé ìwọ Ọlọ́run ládùúgbò tí mo ti ṣe yìí níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ti get nsìn nígbà yẹn especially ìgbà tí mo fi wọ́n lẹ̀ nígbà yẹn kò ń ṣe pé mo dédé fi wọ́n lẹ̀ wìlílẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà yẹn pọ̀ gan so ó jẹ́ tó bà mí nínú jẹ́ púpọ̀ mo wà depressed gan nígbà yẹn pé ṣe bí gbogbo iṣẹ́ tí mo ṣe ṣe máa go in vain so there is nothing left to me so mo káwọn ẹ̀kọ́ kan nígbà yẹn pé no matter anything you want to do in life máa ń sọ fún àwọn ọmọ mi don't partner with anybody ìwọ fúnra ẹ o gbógo tí ẹ wáyé nínú ìrírí mi yẹn máa rí tí mo kọ́ sí even though being your brother being your junior sister being your anybody in family kó mọ̀ jọ rẹ̀ kó mọ̀ jẹ́ bí don't partner with anybody I will never do that in my life anymore because àdéhùn máa ń yẹ time tẹ bá nídìí nǹkan yẹn òun ni ọ̀rọ̀ owó ṣùgbọ́n tó bá ti di pé nǹkan tẹ fẹ́ achieve dé tán àdéhùn máa yẹ and don't trust anybody because ẹlẹ́ran ara ni wá bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn ẹlẹ́ran ara ni wá ẹ ti get nsìn so ìdí nìyẹn experience tèmi ní nìyẹn ṣé ń get nsìn because nǹkan tí mi expect kó lè ṣẹlẹ̀ láyé mi tó dẹ̀ padà wáyé ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àwọn ìgbà tẹ́lẹ̀ wà depressed yẹn nínú àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé ta ló pẹ̀tù sí mi lọ́kàn àwọn wo ló dúró tì mí tí gbogbo òfin di nǹkan mi tó dáhùn bá ti gbọ́ depression tó tún kàn èyí tí ò dáa ni. mo jẹ́ nǹkan tó yẹ pé mi kì í fọ́lọ́run jọ mo ṣẹ̀ṣẹ̀ ń change ni mo jẹ́ nǹkan tó yẹ pé mi kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ síta àbí kí n máa rojọ́ I don't gbogbo family mi níná àtòrí first born wa a ní soft heart a kì í ṣe oníjàgídíjàgan àdẹ kì í ó rí àtẹ tó lè rí pé àwọn àpèṣe yìí àwọn kò Dayọ̀ àwọn kò Tọ́pẹ́ òun ẹ̀gbọ́n mi gan ẹ bá ló kún ó kún ni ẹ bá ló fà ó fà ni life to live kó tó kù láyé nìyẹn kò ń ṣe nǹkan tó lágbájá ó dẹ̀ máa ń tijú ìtìjú ẹ̀ ń gbà mí àwọn èèyàn máa ń rò pé ìgbéraga ni kò dẹ̀ ń ṣe ìgbéraga ó máa ń tijú ni same thing as me ẹ ti get it so èmi fúnra mi pẹ̀lú ìgbìyànjú pé I won't give up òun ni mo fi gbéra mi pọ̀ ní ìṣègùn bẹ́ẹ̀ nìkan dúró tì mí tó ń pé. ẹni tí mo lè tún dúró tì mí náà nìyàwó mi nǹkan ṣe mọ́ àtàwọn ọmọ mi kò sí bóyá fẹ́ jẹ́ èmi lọ́kọ ẹ̀ àwọn ọmọ mi dẹ̀ láwọn ọmọ mi wọ́n ń ṣaláta so àwọn ẹ̀ náà ló máa dúró tì mí ìgbà míì ọmọ mi obìnrin first born mi ló wá bá mi my daddy what is going on with you are you thinking again my daddy what do you need second born mi náà ló wá bá mi my daddy what do you need do you want to go out yeah let's go out stand up let's get so wey jẹ. ṣùgbọ́n nínú gbogbo àwọn tó ṣẹlẹ̀ yìí lẹ́yìn ọdún méjì ṣé ilẹ̀ wá wò ní pé kẹ́ ẹ̀ máa dákọ ni àbáwọn kan ló pè é wípé kẹ́yìn náà bẹ̀rẹ̀ tí. ẹ ṣe mo ní ẹ̀bùn orin kíkọ tẹ́lẹ̀ yàtọ̀ sí pé mo jẹ́ composer àmì singer and ìjọ́ kan náà lèèyàn máa discover rẹ̀ ẹ ti get ọ̀dà nígbà tí irú ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ńgbà yẹn kí lè expect I have to move on ọ̀dà nígbà tí ẹ̀gbọ́n tèmi kú nìsín ṣé ẹnìkejì ò move on òun náà move on and kò ń ṣe pé àwọn wọn lead tẹ́lẹ̀ but wọn ní choice they have to move on and I will never blame him for that because it's a must for him to do
nǹkan tó yẹ kó ṣe ni tó bá jẹ́ mi náà nǹkan tí màá ṣe ayé ò parẹ́. Ó yẹ jẹ́ ni. Ọ̀rá ìjẹ́ lóòótọ́ ni pé ẹ̀yin tẹ̀ ń kọrin ẹ̀mí ẹ̀yin olórin káàkiri ẹ máa ń ní àwọn àkọlù tó ní ṣe pẹ̀lú bóyá à ń tawọ́ síra nínú ẹ̀mí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí. Ibi tẹ́ mọ́rọ̀ lọ yẹn lágbára díẹ̀. Ẹja sọ díẹ̀. Látayébáyé nìyẹn ti wà. Èṣù ló lórin. Èṣù ló lórin. Èṣù ló kọ́kọ́ kọrin. So àti gospel o àti fuji o àti hip hop o àtàpàlà o ẹ lè fẹ́ kù. Tèmi àti yín kájọjọ́ rẹ̀ tímọ́tímọ́. Kò yé yín sìn kẹ́ ní báǹdì tí kí ní báǹdì tèmi. Kájọ lọ the same program kájọ invite wá síbẹ̀ kẹ́ ẹ kọrin kí n kọrin káwọn èèyàn owó fún mi kán mọ̀ wò fẹ́yìn náà kò ní dùn ó máa dùn yín. Ìgbà tó ṣẹlẹ̀ sẹ́yìn àwọn ìgbésẹ̀ wo lẹ gbé bó lọ́nà ṣe wá. Kò sẹ́nìyàn kan ìgbà yẹn tó ṣẹlẹ̀ sí mi mi ò really àtìgbà tí mo ti ń kọrin mi lè sọ pé ṣe rí tó bá ti di pé èèyàn bá ní opponent ṣe ń get nsìn òun ni èmi dẹ̀ lélẹ̀ o mẹ́sẹ̀gì lórí tèmi mi opponent mi lè ṣe ti get nsìn and gbogbo èèyàn lọ́rẹ́ mi I'm a kind of person tó yẹ pé mo wà familiar mọ́ many artists ẹ ti get nsìn so most of them máa ń fẹ́ súnmọ́ mi ni wọn ló jẹ́ èèyàn tó lè sọ pé òun fẹ́ táwọ́ sí mi because tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fara sórin tó bí ìsìn mi ì fara sí much mo like kí n máa write gan so mi ì fara sí so mo ṣe fara sí ń sìn ni because ìgbà tẹ́gbọ̀n ti kú I have to move on as well. So. Ètò ẹ̀rí kan nílẹ̀ ń gbọ́n kan ní Crest FM káàkiri àlejò wa tòun sì ni gbajúgbajà olórin ni ìyẹn Dr. Ṣèyí Àjùgbàjésù tí wọ́n wà láàrin ọ̀kan lára àwọn Àjùgbàjésù tí wọ́n kọrin nígbà náà. Ẹ já mú báyìí orin wo gan ló kọ́kọ́ gbé yín jáde táwọn èèyàn mọ̀. Ṣé tó jẹ́ tèmi gangan. Tẹ́jọ́ kọ papọ̀. A ti ṣe orin kó tó di pa ṣe winners. A ti ṣe àwa ni lẹ́yìn àwa ni àṣẹ má ṣe jẹ́ ọpẹ́ lẹ́yìn má ṣe jẹ́ ọpẹ́ àṣẹ consoling Jésù lẹ́yìn consoling Jésù àṣà wa lọ́lọ́pẹ́ àṣà wa ṣe winners which is number 5. Ẹlẹ́karùn-ún. Ó ṣe wà ní. Nígbà tẹ́yìn ṣe kéékèèké tí ò jáde di tẹ́ ẹ fẹ́ ṣé kò dọ̀mí tútù sí ọlọ́kàn. Ẹ mọ̀ yín pé ìgbà yẹn mọ̀ pé mo sọ fún yín ó ní àwọn ìrírí tá a jọ là kọjá tó pọ̀ gan especially ìgbà tá a fẹ́ lọ rí promoter ṣe àìmọye ìgbà míì tá a máa fẹsẹ̀ rìn pẹ́ẹ́pẹ́sẹ̀ la máa fi rìn láti wọ́n ní àdó dé Ṣàngó ṣé ń gẹ́tì sí mi lórí pé ìgbà tí Ọlọ́run dẹ̀ ṣe ìgbà tá a fẹ́ ṣe winners yẹn promoter wa nígbà náà sọ fún wa pé tẹ́ bá ti ṣe eléyìí tí ò bá ti lọ mi ní gbé yín jáde mọ́ so wà dẹ̀ àwa so down so àwa padà sílé àṣetò wa lọ túnra mú àwa padà dẹ̀ ṣe in short kó tó di pé blow gan ó ṣèrà ńlẹ̀ fún like 8 months tẹ́nìkan kan ò gbọ́. Ẹ bá ń kọ lára winners yẹn káfí hàn ṣèrántí. Ibẹ̀ láti kọ mo kó Jésù lọ́nà o mo kórè mo kó Jésù lọ́nà o mo kórè mo ti làlùyọ orí mi ti sunwọ̀n Jésù ló bá mi ṣe ará ẹ bá mi yọ̀ làlùyọ mo ti làlùyọ orí mi ti sunwọ̀n bàbá sọ mí dòmìnira ó wá ṣóhun ayọ̀ fún mi sẹ́ bàbá gbà ẹ ṣé o. Ibẹ̀ láti kọ orí gbé mi débi ayọ̀ mi orí o orí gbé mi débi ayọ̀ mi orí o gbé mi o. Ìwọ̀n náà sì láti kọ iṣẹ́ Ọlọ́run ọ̀nà wọ́ndà o wonderful iṣẹ́ bàbá mi ọ̀nà miracle ìwọ ni ọba tó jọba lọ ó ṣe mí lógo gbà mí o lọ́wọ́ àrùn nípìn bàbá o mo rí iṣẹ́ rẹ. Níbo làwọn ìgbésẹ̀ yẹn ti ń wá torí ìgbà táwọn ń gbọ́n gbà yẹn náà máa bá eléyìí kà màmá. Ṣe rí títí dàkókò yìí tí wọ́n ṣe ń wo àwọn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa ń ṣe orin pẹ̀lú ìlàkọjá ni so mi kì í kàn dédé ń compose orin wọn ló fi dàbẹ́ ní pé most of àwọn orin wọn ẹ bá gbọ́ ó máa ń ní heavy messages. There was a time ta ní problem kan lágbo ìgbà yẹn ni mo compose bí láńlọ́ọ̀dù bá lé mi jáde o ẹ̀bí wọn kọ́
bí láńlẹ́dì balẹ̀ mi síta ò ẹ̀bùn ọkọ ẹni tó dá mi láwòrán rẹ̀ dákun má ṣe wò mí níran ilé tó ṣe é mú ni lọ wò ṣáà ni ó fi ṣe tèmi níre tètè wá pa mí lẹ́rìn ayọ̀ kò nílé tó dẹrù mi síta àmọ́ lọ́tẹ̀ yìí ó ẹ ó bá mi ṣe so àwọn làkọjá bẹ́ẹ̀ ni ìgbà yẹn tí wọ́n fún wa ń wè kákòókò lè gbà yẹn lórí yẹn wá ẹ ti gẹ̀ẹ́sì. ṣé ìlàkọjá náà ni wọ́n rí mi lọ́nà ìsọjí ẹbí láwọn òfìṣẹ́ òun náà ni mo sọ fún yín lẹ́ẹ̀kan ìlàkọjá náà ni ìgbà tí bí ń pa mí ni mo wà àti bí ń pa mí ló wà. ṣé wọ́n fi ń ṣe ẹ̀yẹ nìyẹn fi kọ́ sínú orin yẹn. no wọn ò fi mí ṣe ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ mọ àròkàn gbà mí ẹ ti gẹ́ẹ̀tì ń sìn ok fine we are a kind of person tó yẹ pé mọ́mí wa nìkan ló tọ́ wa dàgbà kò sí bàbá àwa márùn ìyẹn kò dẹ̀ easy kò dẹ̀ tún jà wá nìkan ni mọ́mí wa ń bọ̀ ọmọ tí mọ́mí wa kó ti rá ń gbà yẹn wọn á tó 13 tàjọ ń sùn tàjọ ń jí tá a bá ń jẹun lé báyìí a máa ń to abọ́ lọ báyìí nígbà tí wọ́n bá fẹ́ fún àwọn ọmọ skul lóúnjẹ ẹ ti gẹ́ẹ̀tì ń sìn so kò fi bẹ́ẹ̀ sí sponsor pé bóyá agbára wà láti rán ọmọ ní skul ìwọ̀nba ni wọ́n ń ṣe èmi ni mò ń rán mi ní skul ẹ ti gẹ́ẹ̀tì ń sìn orin inú ń kọ bí kí n gbé orin fáwọn olórin kiri kí n ṣe é ra nǹkan tí mò ń ṣe náà tí mò ń ṣe náà kó tó wá di pé star Jùgbàjìsù wà. ìbáṣepọ̀ ìwọ ló wà láàrin ẹ̀yin àti àwọn adúgbòdù tí àwọn náà jẹ́. àjọ wa ní o. ṣé láti ilẹ̀ àbí nísìnyí ṣe. right from the kò ń ṣe ìsìn àjọ wa láti ilẹ̀ ní short àti wà lẹ́yìn wọn rí àfìgbà kan wà lẹ́yìn wọn kó tó di pé àwa náà dá wà ọláwọn yẹn ṣe máa ń sọ pé gbogbo àwọn olórin tó bá wá láti sàkání àwẹ̀ ọ̀yọ́ nǹkan kan yẹn máa ń gùdù ẹ̀sìn gẹ̀ sọ àjọṣepọ̀ tó wà láàrin wa ẹ̀gbọ́n dẹ̀ náà jẹ́ sèmi láti gbà yẹn ẹ̀gbọ́n mo lè sọ gbangba because ìgbà yẹn ta fi ń tẹ̀lé wọn bra Kẹ́hìndé ni mọ́mọ́ wa máa ń fún ní cardigan wa ní Kẹ́hìndé ọmọ pé lótùtù àyà bá mi tọ́jú ọmọ rẹ in short tá a bá gbogbo ìgbà yẹn náà táwọn náà ń ṣe tí star yẹn ò tí ì dàbí alára tá a máa ń tẹ̀lé wọn travel gbà yẹn tá a bá ti rìn dé stage kan bra Kẹ́hìndé yẹn ló máa ń gbé mi kọ́kọ́ lọ́rùn so ọwọ́ ogun ni mo dàgbà sí. nípa tí ẹ bá wà báyìí bí ẹ bá wọ̀nyí wò jẹ́ gbogbo àwọn nǹkan tí ẹ ti ń là kọjá kí ni ẹ sọ fáwọn èèyàn táwọn náà wà ní ìṣòro kan tàbí míì tí wọ́n ń gbà lérò pé ṣé lẹ́yìn náà ní gba ẹ̀mí àwọn báyìí tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ náà wà ní àwọn ìṣòro kan àrídá fi gbẹ́tọ̀ ẹ̀ka rẹ̀ kí ni ẹ sọ fún wọn. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa mo dẹ̀ gba aládùúrà fún gbogbo àwọn tó bá wà nírú ipò bẹ́ẹ̀ wípé Ọlọ́run á kó wọn yọ torí kò sóògùn ẹ̀ my dear brother kò sí òògùn ẹ̀ nǹkan tí mo ti wà nínú ẹ̀rí ni tí mi ì dẹ̀ bẹ Ọlọ́run kí n tún wà nínú ẹ̀ mọ́ láyé oorun ò ní wá èèyàn á bẹ̀rẹ̀ sí ní BP gbogbo nǹkan á dàrú ilé ayé á súyàn ikú á máa wùyàn kú èèyàn á máa wo rẹ̀ pé kòròǹfo lèèyàn ẹ ti gẹ̀ẹ́tì ń sìn ṣe mọ̀ kí ẹ dájókòó báyìí kí ẹ máa wúra yín pé kòròǹfo èmi ń gbà yẹn tí má kàn wọ ọmọ mi tí mo wà ìyàwó mi báyìí màá dẹ̀ máa wọ̀n báyìí pé ẹ̀yin pípọ̀ yìí ẹ̀dẹ̀ máa fojú sunkún ọ̀tá mi rẹ̀ sọ because mo ti rọra mi pín ṣe ń gẹ̀ẹ́tì ń sìn because kì í jẹ́ kéèyàn ní lọ síwájú kò kì í dẹ̀ ń jẹ́ kéèyàn think straight ẹ ti gẹ̀ẹ́tì ń sìn àròkàn ní Yorùbá ní àròkàn ló máa ń fa ikú àsundàkẹ́ kò kì í jẹ́ kéèyàn think straight ó máa ń jẹ́ kéèyàn lose everything èèyàn wà empty èèyàn ò ní rò wípé èèyàn lọ́jọ́ ọ̀la depression le gan ọlọ́màjà rí i ṣé ń gẹ̀ẹ́tì ń sìn so ìdí nìyẹn tí mo fi gbàdúrà yẹn pé gbogbo àwọn tó bá wà nírú ipò bẹ́ẹ̀ kọ́lọ́run jọ̀ọ́ jàre kó yọ wọn ẹlòmíì ń gbà mí kò kí ń mọ̀ pé ìwà òun ti fi èèyàn kan sínú depression ṣé ń gẹ̀ẹ́tì ń sìn mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ yẹn kò ní mọ̀ pé nǹkan tóun ṣe tóun wù mí wà yá ayọ̀ ẹlòmíì depression nífẹ̀ẹ́ ẹlòmíì ó ti pa ẹlòmíì lára ó ti pa ìdílé ẹlòmíì lára ìdí nìyẹn téèyàn fi gbọdọ̀ máa wà very careful now ṣebí mi ẹ̀ ní sìn lábẹ́ bó ti wulẹ̀ òkú rí kò sí bó ṣe fẹ́ jẹ́ kí gbogbo ẹni tó bá wà nínú ipò bẹ́ẹ̀ máa mọ̀ wípé ayọ̀ ń bọ̀ tí ẹ̀mí yẹn ò bá ti bọ́ Ọlọ́run ó máa ń change nǹkan ó ní mo dá ìmọ́lẹ̀ mo dá òkùnkùn mo ṣe àlàáfíà mo sì tún dá ibi ó lémi Olúwa ló ṣe gbogbo nǹkan wọ̀nyí tíbítíré lọ́lọ́run dá lé ayé that is just it
ṣé ń get nsìn so kò sí gbogbo èèyàn kan tó bá wà nírú situation yẹn kan nígbàgbọ́ pé wọ́n á yọ kókó ni pé kán má relent kán má give up Kó má give up. bẹ́ẹ̀ ni kán má give up. Ó ní agbára. Ilé tí gbọ́ yìí ẹ̀yin aráalé, wọ́n nínú ohun gbogbo ká sì máa rántí wípé síbẹ̀ dídùn ni ọsàn wa yóò so. Ó tó di pé màá yọ̀ǹda yín, ẹ bá mi kọ díẹ̀ láàrin àwọn orin tí àwọn èèyàn mọ̀ yín mọ́ tí Ọlọ́run ti ọwọ́ yín gbé síta kankan bíi méjì bíi mẹ́ta láti mú àwọn èèyàn lọ́kàn lẹ̀ nínú ìṣòro. Torí mo rí pé àwọn orin yín gan tẹ́ tí ń kọ láti ilẹ̀ bí àwọn orin tí ó lè fààyàn yọ́nú ìṣòro bí àwọn tí èèyàn bá ronú sí tí ó rí wípé nǹkan sì tún bẹ̀ lẹ́yìn ilé. ẹ kíyèsára ẹ láti kíyèsára nǹkan tíntín níta lágbára ọmọ rẹ̀ tó rán wọn lọ sínú ibojì ọ̀rẹ́ mi ni ó fẹ́ràn mi orí ẹ̀rẹ̀ láwo pọkọ tán bá pa ẹ́ tán wọ́n á tún ṣe sàrà ìwọ ti lọ ó dìgbò ṣe ọmọ dalẹ̀ obìnrin mi ó fẹ́ mi gan kò lẹ́ lómìíràn bíbélì ní pé mo róhun tó korò ju ikú lọ àní obìnrin pánsá òfura pánsá já síná àjà òfura àjà jìn àwọn tán ò kíyèsára wá lọ wò wọ́n nínú bojì kò sẹ́ni tó lágbára lórí ẹ̀mí ẹ̀ o ní láti kíyèsára. Ẹ ṣeun gan ènìyàn ti gbọ́ ẹ̀yin aráalé. Mo mọ̀ wípé gbogbo wa náà láti kẹ́kọ̀ọ́ kan tàbí òmíì nínú ìgbésí ayé wọn. Ètò ẹ̀rí kan mí rèé ní ìkànnì Crest FM eléyìí tí ẹ ti ń gbọ́ wa Crest 106.1 FM Àkúrẹ́ Crest 91.1 FM Ìbàdàn méjèèjì náà ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní àǹfààní láti gba àlejò wọn. Èmi sì mọ̀ wípé ọ̀rọ̀ wọn tá a ti gbọ́ yìí ó ti jẹ́ ìmúlọ́kànlé fún gbogbo wa. Ẹ ṣeun gan àlejò wa Dr. Ṣèyí Àjọgbàjésù táwọn èèyàn túmọ̀ sí Ṣèyí Àjọ. Ẹ ṣeun gan. Ṣé ẹ sì ń jó dì sí? mi ò ń jó wọn mú wa ló ń jó. Ọ̀dà ẹ bá wa kí wọn bí ẹ bá délé. Iná ni ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa títí ìgbà míì tí a tún mọ ní àǹfààní láti pàdé lórí ètò ẹ̀rí kan mí Olúwatóbi Ọládipúpọ̀ lórúkọ mi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Superlight. Iná wa ò ní kú ó dàárọ̀. pé ẹ̀bá gómìnà Lọ́kì Ayédàtiwa ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún wọn ẹnu oníkàn láti gbọ́ pọ̀n kẹ́ni tẹ́ ẹ rí tẹ́bi sọ wípé ẹ̀ bá wọn ṣiṣẹ́ mọ́. Ó sí olóòtú mo fẹ́ ipò tí mo gbà báyìí tí tó fi ilé tí mo wà tẹ́lẹ̀ báyìí ipò tí mo gbà ní FOG ní friend of the governor. FOG. Friend of the governor. Ta ló fi yín sípò friend of the governor tẹ́ ní ipò tuntun tẹ́ ẹ wà ní. Governor náà ni. àríwé kankan láti fi léde pé. Olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ní pé kò sí ìjà kò sí ìta kò sí anything okun ọrùn ìyá díẹ̀. Okun ọrùn ìyá díẹ̀. Ó ti ṣe díẹ̀ náà tí mo ti ń bọ̀ ọmọ ọgọ́ta ọdún ní báyìí mo dẹ̀ ní èrò tó ń tẹ̀lé mi mo láwọn èèyàn tó ń tẹ̀lé mi lẹ́yìn in the course of my politics mo láwọn tó ń tẹ̀lé mi ipò tó yẹ kí àwọn tó ń tẹ̀lé mi gbà mi ò lè gbà á ipò tí mo wà tí mo fi sílẹ̀ yẹn kò sọ̀rọ̀ ìjà gbà tí mo fẹ́ gba ipò yẹn gan gómìnà wa ìyẹn gómìnà Ayédàtiwa ó bẹ̀ mí kí n tó gbà á ní pé kí n gbà á. Gómìnà bẹ̀yìn kẹ́ tó gba ipò SSA. Wọ́n ti yàn mí fún oṣù kan lé fẹ́ẹ̀ tó oṣù méjì kí tó lọ gba lẹ́tà ńbẹ̀. Nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ kí n gbà á, gómìnà fúnra ẹ̀ ló ṣàlàyé fún mi ìdí tó fi yàn mí síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí wá yá tí mo dẹ̀ rí pé ipò yẹn ò yẹ mí, ipò tó yẹ kí ọmọ èmi wà kí wá wà nínú ipò yẹn kò yẹ mí. Tòmátà kan tó bá ń wọlé fún mi ń bẹ̀ kí ni mò ń gbà tí lówó tó ń wà ń bẹ̀ tí mò ń gbà tí ó máa dùn mọ́ mi nínú tí màá sọ pé ipò tó rí ọmọ tó ń tẹ̀lé mi màá máa gbà màá máa wà nípò ẹ̀ máa ní mo wà nípò. Olóyè kí n fi ń lẹ̀ olóòtú mo dẹ̀ lọ bá gómìnà fúnra wọn mo bá wọn jókòó mo bá wọn sọ̀rọ̀ ìpè ipò yìí ò yẹ mí mọ́ o
nítorí tí ni mo ṣe gba ipò yìí o mo ti bí tí mo fi gba ipò yìí ni mi ò fẹ́ mọ́ bẹ́ẹ̀ kò dẹ̀ sí mi ò ìkọ́ tí mo ṣàlàyé fún gómìnà ni pé bóyá kó jẹ́ kí n mú ẹnìkan sílẹ̀ gómìnà ṣàlàyé yẹn fún wọn so but mo ṣàtọ̀ wọn pé mi ò fẹ́ mọ́ mi ò dẹ̀ ṣe. kí ni gómìnà wa sọ lẹ́yìn tẹ́ sọ fún wọn pé ẹ ṣe mọ́. wọ́n bẹ̀ mí kí n má fi nílẹ̀ náà ni but as a matter of principle bí ìwà mi ṣe rí ni ẹni bá mọ̀ mí láti bẹ̀ ẹni bá mọ̀ mí dáadáa wọn fún àwọn tó mọ̀ mí kò lè yà wọ́n lẹ́nu wọ́n mọ̀ pé mi ò kí nǹkan tí bá sọ pé mi ò ṣe náà ni mi ò fẹ́ ipò yẹn mi ò fẹ́ òní yẹ kí n filẹ̀ kí sọ̀rọ̀ ìjà ní àti gómìnà àníjà kankan ọ̀rẹ́ gómìnà ni mí o. ọ̀dà ẹ jẹ́ mú báyìí ìgbà tí ẹ ń ṣe ìpolongo ìbò fún gómìnà nígbà náà ìjà àdéhùn kankan wà láàrin ẹ̀yin àti gómìnà wípé ipò báyìí báyìí lẹ fẹ́ nígbà yẹn. mo sọ pé tí mo fẹ́ fún gómìnà. ipò wo lẹ sọ fún gómìnà pé ẹ fẹ́. ó wà láàrin mi àti gómìnà ṣùgbọ́n nísìnyí mi ò tẹ̀ òsìkò tí mò ń lé olóòtú mi ò commercial mi ò sọ pé mo fẹ́ lọ máa olóṣèlú ni mí nǹkan tó dùn fún mi nínú òṣèlú mo ní pé kí n wà nípò kí n ràn èèyàn lọ́wọ́ kí n wà nípò kí n make impact kí n wà nípò káwọn èèyàn feel the presence mi kó mọ̀ kó mo wà ń bẹ̀ nǹkan tó máa ń múlò mi dùn nìyẹn ẹni bá mọ̀ mi dáadáa mọ̀ pé mo máa elérò ní mí mo ń gbélé mi gan mi fẹ́ kí n má nìkan kí mi ò kí nìkan gbélé káwọn èèyàn wà ń bẹ̀ kájọ máa ṣe activity kájọ máa lọ ká máa bọ̀ mo máa ń wù mí olóòtú mi kì í gbé solitude life so bí wà mi ṣe rí nìyẹn olóòtú mi ò wá nǹkan kan kò sí nǹkan tí mo wá tó le jù pé kí n jẹun ó tán kò sí kí là ń lé olóṣèlú wo ni wọ́n pàtàkì pé olówó owó yẹn ó ní o owó ìlú ni olóòtú. owó ìlú ni owó tó lóṣèlú ní. owó ìlú ni. olóṣèlú lẹ́yìn náà ṣó owó ìlú lówó tẹ ní. owó ìlú ni tó bá ń gbà tó bá jẹ́ olóṣèlú ó jẹ́ kọmíṣánná ni o ó jẹ́ mínísítà ni o ó jẹ́ oríṣiríṣi ni o tó rí wọn tán tó bá ti kúrò nípò tán in the next 2 years ẹ máa gbọ́ owó ìlú ni olóòtú ìdánwò abẹ́ ni pé kéèyàn tó wọ́n mọ̀ ṣe kó ṣiṣẹ́ dáadáa. ọ̀dà mo fẹ́ béèrè. àwọn tó ní. mo ń gbọ́ yín. àwọn tó ní olóòtú àwọn tó ní tó ṣe àwọn òṣìṣẹ́lú àbá ti kúrò nípò tán òun náà máa ń padà ń dupò míì mo jẹ́ nìkan tó yẹ pé ipò jọmí lójú ipò tí bá wà jẹ́ kí n make impact. bẹ́ẹ̀ bá. ipò báyìí o kò wà ń bẹ̀ o jẹ́ kí n sọ̀rọ̀ lù kí n dẹ̀ ṣe dáadáa kí n dẹ̀ mú kí n dẹ̀ impact láti àwọn èèyàn táwọn èèyàn feel mi wọ́n gbà ṣiṣẹ́ ni o kí n lè gbà wọ́n ṣiṣẹ́ wọ́n tọ́jú ìlú ni o kí n lè tọ́jú ìlú mi ẹ̀ẹ́dẹ́gbọ́n tí mo ṣe ń wá pò nìyẹn àsìkò tí akọ̀wé fipò sílẹ̀ yìí jẹ́ àsìkò tí gómìnà ṣẹ̀ṣẹ̀ gbé orúkọ àwọn kọmíṣánná jáde àti ipò tí wọ́n fún wọn. ǹjẹ́ bí gómìnà bá ní àwọn ò fún yín ní ipò kọmíṣánná eléyìí tí àwọn kan ti ń sọ wípé bóyá ipò kọmíṣánná ló wù yín tó fi jẹ́ àsìkò yìí lẹ́yìn náà kọ̀wé sọ wípé ẹ ṣe mọ́ bí gómìnà bá ní kẹ́ wá ṣe kọmíṣánná kan ǹjẹ́ gbà lọ́wọ́ wọn. gómìnà ti yan kọmíṣánná wọn wọ́n lè ti bẹ̀rẹ̀ iṣẹ́. mo sọ tí àfikún bá wà torúkọ yín wà ń bẹ̀ ǹjẹ́ gbà. olóòtú mi ò lè sọ yẹn o but bí tí mo dé dúró ìbáyìí nísìnyí mo fẹ́ wọ́n tí mo ń ṣe jẹun mo fẹ́ jókòó kí n máa ṣe kí n gbaṣẹ́ kí n ṣiṣẹ́ kí n ṣoko mo fẹ́ máa ṣe mo ti ní ilẹ̀ tí mo fẹ́ máa ṣoko mo ti ń ṣoko dáadáa tipẹ́tipẹ́ mo ti ń ṣe oko mo ti ń ṣe everything mo ní àwọn iṣẹ́ tí mo lè fi jẹun bí o jẹ mi ní ìdíwọ́ tó pọ̀ I don't need much I need small láti fi gbé ìgbé ayé mi kí ni mò ń lé mi ò mú tí mi mo sì já mi lọ́jọ́ tí olóòtú tí o jẹ mi ló rí abẹ́ ni pé kí ìlú béèrè lọ́wọ́ mi kí n ṣe fún wọn kí mi dẹ̀ ìgbé àlàáfíà tó dáa kí wáyé fáwọn èèyàn káwọn èèyàn wà òkè lẹ́gbẹ̀ẹ́ mi táwọn èèyàn súnmọ́ mi kí n ní èrò tó súnmọ́ mi táwọn náà mọ̀ pé wọ́n jí láàárọ̀ wọ́n sọ pé àdúgbò àná mo máa fẹ́ kéèyàn jí láàárọ̀ kí n ṣe nǹkan fún yàn kéèyàn jí láàárọ̀ kí lẹ́jọ́ kan kí n máa rántí kẹ́nìkan máa sọ pé kò ṣe àná